dánwò ló bí ọ̀kẹ́rẹ́ tí a bá ti gbéra láti Benin Republic a máa gbóná yọ tukutukutukutukutukutuku ẹ̀ ń dáùtì Ìgbòho àbí mo sọ fún yín pé Ìgbòho ní kẹ́ lọ máa múra rálì tó ń bọ̀ yìí àti ń download ẹ̀ nísìn mo wà nínú meeting kan lánàá kábíyèsí Elédùmarè ẹ rò pé mi máa fi gbóná sọ ni ẹ fi mọ gbogbo tó ń lọ ẹ kọ́ jókòó náà ni ẹ máa fi fake account wò èmi ni mò ń sọ̀rọ̀ agbẹnusọ Ìgbòho kò tilẹ̀ lómìn bàbá Akíntayé fẹ́ yẹ ẹ lọ 2023 kankan ọdún yìí gbogbo ẹ máa pín pátápátá ẹ lọ fọkàn balẹ̀ ó ń bọ̀ ní ẹnájì tó wà lára mi mọ́ ẹ mọ̀ kó mo jáde lánàá mo sùn dáadáa nígbà tó ibi tó ètò pàǹtẹ́ fún àwọn alábá àwọn àkọ́kọ́ kí n jẹun àrórun sùn èmi lẹ́bí máa wà lẹ́bí máa mo sọ fún yín pé Yorùbá máa pín wọ́n ṣeré ni wọ́n mọ̀ pa ń bọ̀ mo sọ fún yín pé federal government mọ̀ pé Ìgbòho ń bọ̀ tẹ́yìn ò bá mọ̀ federal government mọ̀ pé Ìgbòho ò ní sọ pé òun ń bọ̀ kó má wà ẹ lọ bèrè tí ẹ lọ ẹ̀yin tẹ́ bá mọ bá sọjọ́ ẹ̀gbọ́n mi gbẹ̀dú ẹ̀ bẹ́ẹ̀ mọ bá sọ bọ́jọ́ ẹ bá sọ fún ọ 2011 Ọbásanjọ́ ọmọ ìtàn pè ní Ìgbòho à ń bọ̀ sí bọ́ sí nísìn àwọn ọmọ ẹ̀yin tẹ́ máa kọ́ divert attention yín kékeré ìkéyìí kékeré jókòó sí abroad ni bẹ́ẹ̀ ni abroad mo jókòó sí poverty country 130 million of you ọ̀rọ̀ border là ń sọ